Kodoro Yorùbá tẹlifíṣàn. Orí burúkú èdè ni ká sọ pé lágbájá wọ́n jẹra wọn lówó. Ìwà ń sọ fún kejì pé bóun ọba gbowó òun láyé òun ó gbowó òun lọ́run, òun tanra rẹ̀ jẹ ni. Ọlọ́run ọba ò dówó mọ̀. Ọlọ́run ò dá owó mọ̀. Ọwọ́ ni mo gbowó rẹ̀ láyé ọlọ́gbà lọ́run. Ẹ̀tàn irọ́ ni, ẹ̀tàn èdè irọ́ ni. Ókè, ìwọ tó lówó okú, ẹni tó wá jẹ ọ́ lówó ọwọ́ á kú ní 100 ọdún tí wọ́n kú, ṣé ó dúró dè ni? Àbí pọ̀ bá dé lọ sọ pé owó rẹ o kọ́bọ̀ gbé owó rẹ ló dúró dè. Béèyàn bá jẹ ọ́ lówó tó ọba ẹni kápá àti gbowó nílé ayé ó kù bí ọ̀pọ̀ sínú ń tágbára ìka lórí ẹ̀ ló ṣe. Ṣùgbọ́n kó ọmọ sọ pé ó gbowó rẹ̀ lọ́rùn, ẹ̀tàn èdè ni o, kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o. La fi ń jẹ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wuyì nínú ìjẹ Yorùbá wa a ti mú lọ sínú ẹ̀sìn míì, a ti dọ́gbọ́n fún ní package nínú ẹ̀sìn míì wípé ẹjẹ́ á máa ṣe. Torí pé ẹ mọ̀ pé ń tó wuyì nínú ìjẹ Yorùbá yín ni ẹ ti wá mú lọ sínú ìjẹ Lárúbáwá, ẹ ti mú lọ sí ìjẹ Jerusalem, kò jẹ́ ti Yorùbá mọ́. Bá a bá bímọ tí wọ́n bá sọ pé ọmọ yìí ẹ fárí fún un, ọmọ tí wọ́n ní ká fárí fún un, ìran tí wà nílẹ̀ Yorùbá ní máa ń fárí, ìran Lárúbáwá yìí fárí ọmọ wọn tí wọ́n bá bí o. Tí bá wà ń bẹnu àdìsí àti àlùkùránì ẹ mú jáde, kò sí ń bẹ̀. Bẹ́ẹ̀ bá kọ àdìsí ẹ̀yin lẹ́kọ́ lọ́dọ̀ wa ń bí, kò sínú àlùkùránì pé ká bímọ ká fárí fún un. Kókù òkú kí wọ́n sọ pé aago 4 ni kí wọ́n lọ rèé sèkú, kò sínú àlùkùránì o. Tí bá ń bẹ nínú àdìsí ẹ̀yin lẹ́kọ́, ìjẹ́ Yorùbá tiyín nìyẹn, ẹ mú lọ sínú ẹ̀sìn míì. Tí bá ń bẹ ń bẹ sọ, kò sí ní ara ìjẹ́ Yorùbá wa ni. Òkúkú aago 4 lásìkò, òkúkú ẹ̀dín àkàrà fókù, ànábì ọ̀jà àkàrà tẹ kúrò láyé, ọjà àkàrà tó fi kúrò láyé. Ara ìjẹ́ Yorùbá tí ń lẹ mú lọ sínú ẹ̀sìn ìjẹ́ Lárúbáwá, ìyẹn ń ṣèjẹ́ Yorùbá. Ọmọ Yorùbá bóyá tá a bá ti bẹ̀yẹ bẹ̀rẹ̀, tá a bá ń bira wa léèrè, bóyá yóò tó máa tó tawájí díẹ̀díẹ̀, ìkan yanu gbàgà. Ó ní títí tó fi dàkókò yìí, ó níran Yorùbá ò tí ì mọ ibi tí wọ́n ti wá, orí rẹ̀ burú. Bọ́ọ̀ bá mọ ibi táwọn bàbá rẹ̀ ti wá, ń lọ sọ pé àwọn bàbá ti yan ọmọ wọn, á sì rún wọn mọ́bì kan pé ìran ti yẹn dúró báyìí, ó kọ báyìí lẹ́ẹ̀mọ́ jẹ́. Ṣùgbọ́n pé nìkan yanu òkè àti ìsàlẹ̀ láti sọ pé ìran tí ń jẹ́ràn Yorùbá wọn ò mọ ibi tí wọ́n ti wá, èdè àgọ́ ni. Ọ̀pọ̀lọ́ ọjọ́ kọ̀ǹkọ̀ ntọ́lódùmarè ṣe fún wa nílẹ̀ kóòtù òjire nílẹ̀ Yorùbá wa yìí. Nǹkan bíi 1960-70 owó orílẹ̀-èdè wa tí wọ́n ń ná nígbà náà láyé tọ́rọ́kọ́bọ̀ ọmọ value ju dollars lọ. Ṣùgbọ́n lẹ́nìkan a ti fẹsẹ̀ dojú ẹ̀ dé. Ṣé ráwọn ìjọba wa wọn náà pẹ̀lú kí orílẹ̀-èdè kọ́ mọ́ dá nípa ẹ̀sìn? Torí pé ìjọba mọ̀ pé táwọn bá stop ní ti ń jẹ́ mùsùlùmí àti christianity, wọ́n mọ̀ pa á gbọ́n. Àìmọ́ ṣe bí ti gbá ni kò jẹ́ kó ní kálukú wa ká mọ̀ pé ká ṣàìdá ọ̀dà àfògùn búra mọ́. Kéèyàn wùwà kan, ọ̀pọ̀lọpọ̀ ìwà téèyàn bá wù ní máa ní ìdájọ́ ọ̀run tí wọ́n fún. Nígbà tá a fa lọ tá a fa bọ̀ là ń pè é sẹ̀ríà, pé ẹ dá sẹ̀ríà fún. A lò èdè sẹ̀ríà, àyẹ̀mọ́ kó ní sẹ̀ríà ọmọ gbé sẹ̀ríà rẹ̀ bàbá rẹ̀ lọ. A ní ìdájọ́ tá a máa dá fẹ́ni tó bá wúrú fẹ́ irú ìwà kọ̀ọ̀kan. Àṣẹ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ńlá ti fi ìjẹ́ Lárúbáwá ba ìjẹ́ Yorùbá jẹ́. Ẹ̀tàn èdè ni o, Ọlọ́run ọba ò dówó mọ̀. Torí pé gbogbo tọ́lọ́run ọba ọba ti dá kọ̀ dá mọ̀. Kódà kí ni tọ́lọ́run ọba mọ̀? Nínú tọ́lọ́run ọba mọ̀ nípa rẹ̀, nípa àmìlẹ̀mí, Ọlọ́run ọba mọ ẹ̀mí. Ọmọ ẹ̀mí, kódà ọmọ ẹranko ju ti ń jówó lọ. Ẹ̀yin lówó wúlò fún, ẹ̀yin lówó ṣe o. Owó ẹ̀yin ló wúlò fún, ọmọ ènìyàn ló wúlò fún, ọmọ ènìyàn nínà. Ọlọ́run ọba ò dówó mọ̀. Gbogbo Ọlọ́run ọba sọ báyìí nípa owó, Ọlọ́run sọ báyìí nípa pákéjì la fún o. Pákéjì la fún. Ọ̀rúnmìlà nínú ọ̀rọ̀ rẹ̀ ìdí àtàgò. Olówó tẹ̀ ń pọ́n ni, ó ní agbára owó ọ̀kadà mú. Ó ní tí ọba yín yanjú ìdààmú lọ́jọ́ tágbára owó tí ò ní lè wúlò, ó ní lòún sọ pé kẹ́ ẹ ṣe. Ọ̀rúnmìlà nù alọ́gbọ́n tíà, ajá lọ́gbọ́n tiẹ̀ nínú kó tó di pé tó ń jẹ mí onímí. Ọmọ kóòtù òjire kí ló fi ń jẹ Yorùbá? Ètí ń bẹ lọ́wọ́ mi kíni? Òní à ń pè ní ìrọ̀ ọfá, ìrọ̀kẹ́ ìní wọ́n pè lọ́wọ́ ẹni tó bá jẹ́ babaláwo làátí bá. Bẹ́ẹ̀yàn bá bá lọ́wọ́ ẹni tí ò jẹ́ babaláwo, ẹni ẹ̀tàn ni, ń parọ́ fáyé ni. Bẹ́ẹ̀yàn bá dọ́wọ́ ẹni tó bá jọ́ lọ́jẹ̀, ó lè tá a bà lọ́wọ́ ẹ̀. Téèyàn bá jẹ́ ẹni tó jó ní Ṣàngó, ó lè tá a bà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀yàn bá jẹ́ ẹni tó jọ́ lọ́bàtálá, ó lè tá a bà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀yàn bá jẹ́ ẹni tó jẹ́ tọlọ́sùn, ó ní sàmì táàrí lára ẹ̀. Ti babaláwo rè. Ẹ wà mí ọpẹ́ ara mi o, ẹ wà mí ọpẹ́ ara mi, mo sì dé sọ́wọ́, mo sì dé sọ́run, ẹ wà mí ọpẹ́ ara mi. Ẹ dákun ẹ jẹ́ àjọ àwọn bàbá wa. Ìwọ tó ń pèrè lọ́mọ Yorùbá, gbéde Yorùbá hùn. Ìwọ sọ Yorùbá hùn, ó ní máa jí ọ́ la bọ́ bá ti worú máa mú ọ jù. Ìwọ tó ń pèrè lọ́mọ Yorùbá, oúnjẹ Yorùbá, ọmọ sọ pé ọ̀fẹ́ràn ẹ̀ torí pé tó bá ti jẹ́ ilé sùn. Ìwọ tó ọjọ́ ọmọ Yorùbá ló pèrè rẹ o. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo ń tọ́ yẹ kọ́ ọmọ nínú ilé bàbá àtìyá tá a ti bí ọkọ̀ sí ètò ọmọ ńbẹ̀, o lè dákọ̀ bàbá rẹ mẹ́ta, òfó sí ọ. Kí wọ́n lọ fi ń jẹ́ Yorùbá hùn? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń ṣèṣe wọn, àwa là ń ṣe bí wọn, àwọn ò ṣèṣe, wọ́n ṣèṣe wa tí wọ́n yé wọn.
ẹ mọ̀ pé ńgbà tọ́pọ̀lọpọ̀ ti bàbá tí tí ò yẹ yín lẹ́yìn ṣe ń ṣẹ̀ṣẹ̀ bàbá ń bàbá ń ṣe bí ìyá ò lè jọ̀yà ń ṣe bí bàbá ò lè jọ bàbá wòsàndèmí ò ní ṣe bí oníṣọ̀ adíáfáyàkù tó lóun ó ṣe bí òfun wọ́n ní ọ̀jọ́ra wọn o iṣẹ́ tá a fi rán gbọ́kọ́ la fi rán sìn kò jọra wọn ìmọ̀ ṣàṣà wa ìmọ̀ ṣiṣẹ́ wa bólódùmarè ṣe dá wa nù bó ṣe dá wa nù bá a ṣe mọ́ nù bá a ṣe bá nù káti ẹ̀fọ̀rọ̀ tí ń jẹ́sẹ̀ sílẹ̀ ìjẹ́ Yorùbá rẹ̀ dákọ̀ nǹkan mẹ́rin tó fi jẹ́ Yorùbá èyí èdè wọn ọ̀gbọ́ èdè òyìnbó gan ọ̀gbọ́ ọ̀sàmọ̀ pé òun sùn òun jí òun sùn èdè ó kọ Yorùbá gangan ọ̀jẹ́ bẹ́ẹ̀ sì ni gbogbo orúkọ èmi ni Dáúdà ni Abdulrasheed Toyibu ọ̀dọ̀ wa la ti ń jẹ́ o kò sí ní Saudi o tó bá fẹ́ jẹ́lẹ́kọ̀ọ́ ayé má jẹ́lẹ́kọ̀ọ́ ibì kan mọ́mọ́ iye àwọn èèyàn tí wọ́n pè mí láti lu Saudi yẹn àwẹ̀ ọdún nìgan kọ́dà ọgbọ̀n ni gbogbo wọn tẹ́ sọ pé àròsù pé ó di 29 pé 29 làwọn ọjà àwẹ̀ wọn dé kan kò sí dọ́kàn mi pẹ̀lú èèyàn ṣùgbọ́n ẹ̀rí ń bẹ pé àwẹ̀ ọdún ní ọgbọ̀n lágbà sáwẹ̀ tiẹ̀ pọ́gbọ̀n kọ̀ọ̀kẹ́ mi o tọ́ra ara tá à ń sọ náà nìyẹn bọ́mọ ìyá méjì bá ń jà tájá ti jẹ́ ta ní ọ̀gbẹ́nu ajábẹ̀kọ ṣùgbọ́n ẹ̀rí yẹn ọláwọn tó bẹ̀bẹ̀ rẹ̀ fún mo gbósù bàràbàtà mo gbé fún bàbá Lágége tí ó ní ọgbọ̀n lágbà nígbà tí wọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní fi hàn sí yẹ̀yẹ́ bàbá Lágége ẹ̀yin lẹ́yìn mọ́ ń tẹ̀ ń ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ṣe pátá tìran oníran ìṣe oníṣe ẹ̀sìn ẹlẹ́sìn àtẹ̀lé alátẹ̀lé àṣà alásà ìmúra onímúra ìlà ń tẹ̀lé ìlà ń ṣe kì í ṣe tàn bàbá tiwa á tù àbà fún wa láṣẹ ìdùnnú rẹ̀. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.